Àwọn ọ̀dọ́ ilẹ̀ Ìgbò wọ́n ti yẹ̀yẹ́ ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Olúwaṣèyí Tinubu. Wọ́n ti yẹ̀yẹ́ òun lórí àbẹ̀wò tó fẹ́ ṣe sí ìlú Owerri tí wọ́n pè tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Imo, tó sì jẹ́ pé àwọn ọ̀dọ́ náà wọ́n ti jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Ìgbò ni wọn gbọ́dọ̀ jáde láti wá pàdé Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí wọ́n ṣe ti ń polongo ẹ̀, kí wọ́n sì dẹ́yẹ sí i láti fi jẹ́ kó yé òun àti bàbá ẹ̀ wípé inú àwọn nílẹ̀ Ìgbò kò dùn sí ìjọba bàbá Ṣèyí, ìyẹn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ kí ló dé táwọn Ìgbò tán fi sọ̀rọ̀ yìí? Ó mà ní àbẹ̀wò tí Ṣèyí Mákindé tó ṣe sí ilẹ̀ Ìgbò lọ́sẹ̀ tó kọjá, pẹ̀lú bí àwọn ẹgbẹ́ tí ó ń ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ẹgbẹ́ àwọn ọ̀dọ́, èyí tí Ṣèyí Tinubu tó jẹ́ bàbá àṣàlẹ̀ wọn, ìyẹn City Boy Movement ẹ̀ka tilẹ̀ Ìgbò, bẹ́ẹ̀ fẹ́ ṣe ìwọ́de ńlá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ pé Ṣèyí ọmọ Tinubu tó jẹ́ bàbá àṣàlẹ̀ wọn ni wọ́n pè gẹ́gẹ́ bí àlejò pàtàkì ibi gbọ̀ngàn National Secretariat ti ìlú Owerri ní ìpínlẹ̀ Imo ni wọ́n ti fẹ́ ṣe ìwọ́de ńlá yìí, èyí tí àwọn ọ̀dọ́ lóríṣiríṣi tí ìgbàgbọ́ wà pé wọn yóò pọ̀ láti lè kéde àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti láti lè jẹ́ kí àwọn Ìgbò kan ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo eléyìí ni wọ́n fi ń ṣe ìkéde sí lórí rédíò àti àwọn nǹkan mi ní ìpínlẹ̀ Imo pé kí gbogbo àwọn ọ̀dọ́ àti àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Imo kí wọ́n jáde kan túyàyà kan wá pàdé Ṣèyí Tinubu láti ṣàpọ́nlé fún bàbá ẹ̀ tó jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń tako eléyìí, ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ilẹ̀ Ìgbò tí wọ́n jẹ́ Ohanaeze Youth Council Worldwide OYCW wọ́n jẹ́ kó di mọ̀ pé ẹgbẹ́ City Boy Movement tó fẹ́ gbàlejò Ṣèyí Tinubu wọ́n fi ìwé ìpè ránṣẹ́ sáwọn náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀dọ́ àwọn ilẹ̀ Ìgbò pé káwọn wá síbi tí àwọn ti fẹ́ kí Ṣèyí Tinubu káàbọ̀ táwọn ti fẹ́ gbà lálejò sí ìpínlẹ̀ Imo, tó sì ní tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé àwọn yarí pé àwọn ò lè lọ síbẹ̀. Kódà wọ́n tún pe gbogbo ọ̀dọ́ ilẹ̀ Ìgbò pé wọ́n gbọ́dọ̀ dẹ́yẹ sírú ìwọ́de náà, kò sí ẹnikẹ́ni nínú wọn tó gbọ́dọ̀ lọ yẹ Ṣèyí Tinubu sí. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ àwọn ilẹ̀ Ìgbò àti akọ̀wé ẹ̀, ìyẹn ààrẹ torúkọ ẹ̀ jẹ́ Comrade Igbo Ayaka àti akọ̀wé àgbà ẹgbẹ́ náà, ìyẹn Comrade Ifeanyi Chukwunwueke, tí wọ́n fi síta ni wọ́n ti jẹ́ kó di mọ̀ wípé lásìkò tí gbajúgbajà jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Ìgbò ní Mazi Nnamdi Kanu tó wà lọ́gbà ẹ̀wọ̀n láti nǹkan bíi ọdún 5 sẹ́yìn, ó ní bí Tinubu ṣe kọ̀ láti fi sílẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ fáwọn nílẹ̀ Ìgbò. Ó ní ká tó wá gbọ́ pé àwọn ọ̀dọ́ ilẹ̀ Ìgbò wọ́n tún jáde wọ́n lọ ṣẹ̀yẹ ńlá fún ọmọ Tinubu tó ń fìyà jẹ ọmọ àwọn, ó ní bí ìwà àpèlélẹ̀ tó sì ní fún ìdí èyí àwọn Ìgbò kankan wọn gbọ́dọ̀ jáde sí ibi ìwọ́de tí ẹgbẹ́ City Movement tí wọ́n fẹ́ ṣe fún Tinubu ní ìpínlẹ̀ Imo.